pé kó lè da. àwọn obìnrin tó ṣe tán. tó ṣe tán tí òun lélẹ̀ wọn káàkiri wọn ò dààmú kiri wọn ò ṣiṣẹ́ lábẹ́ èèyàn kan. bẹ́ẹ̀ ni. wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá kó ṣe kí ni. kó dá dúró káwọn dẹ̀ lè ṣiṣẹ́. káwọn lè ṣiṣẹ́ iṣẹ́ ọ̀gbìn ṣẹ́rí báyìí nílùú Ìjàká Òkè. àwa là ń supply àwọn Èkó tí ò bá sí supplier kò sí oúnjẹ jíjẹ. kò sí oúnjẹ jíjẹ. àwọn Fúlàní ìṣekúṣe ló ń ṣe pẹ̀lú àwọn ọmọ Yorùbá. wọ́n ti balẹ̀ wa jẹ́. ẹ wò ẹbí táwọn ìyá wa wà. àwọn náà jẹ́ ká kọ́lé náà jẹ́ ká ra mọ́tò náà jẹ́ ká ṣe lọ́kọ́. àwa náà ń gbìyànjú bẹ̀tí ńgbà tó ń gbà fún wa gbogbo oko wa náà ti bàjẹ́. wọ́n ti bàjẹ́. bàtàbàtà àdẹ̀ ń gbìn náà lélẹ̀. àwọn ẹran ló wá jẹ́ láyé ọ̀pọ̀ àwọn olóńgbò kó yín jẹ́. àwọn Fúlàní ni àwọn Fúlàní náà ń bà jẹ́ wọn ò jẹ́ kankan irú ìgbàdo tó mi gbìn nínú ọdún yìí wọn ò jẹ́ kí n lè mú wọn ti bà gbogbo ẹ̀ jẹ́ bíi 3 acres 7 acres tí mo gbìn mọ́tò ni mo lò tán fi pílà oko ẹ̀ wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ kò sí nǹkan kan bíbẹ̀ wọ́n ti bà yé gbogbo ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí mo kàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé oore tọ́lọ́run fún mi pé mo ń ṣiṣẹ́ ní irú Edo State yẹn mo ń lo kòkòkò òun náà ló jẹ́ kí n máa ṣe kí n máa lé díẹ̀ bẹ́ẹ̀ gbogbo owó tí mo fowó tí mo fi ní Ìjàká Òkè nílẹ̀ Yorùbá tí mo fowó ṣe wọ́n ti bàjẹ́ àwọn Fúlàní. ìgbàdo kò sí mi ò nígbàdo mi ní kankan mi ò gàrí tí wọ́n ṣe yìí náà mo padà lọ fowó rà mo gbé fún àwọn àǹtí mi kó máa fi ṣe kí ni kó máa fi mọ́lẹ̀ because ọkọ àwọn àǹtí mi ọkọ wọn ti ṣaláìsí bẹ̀tí mi ò fẹ́ kán wà lásán kán máa jẹ́ èèyàn burúkú nígboro kán máa bẹ́ẹ̀ ni kán máa fojú burúkú máa wò wọ́n. ba ìlú jẹ́ ló jẹ́ kí n máa lọ.